wasan yan kwallo za mu yi murna yan kallo Bola Ahmed dan baiwa dan shi baya gaugawa kafafu kábíyèsí olódùmarè ọba mi o ọba lánàá mo ṣe bá gbogbo ẹ̀yin àgbàlagbà bàbá wa mọ́mọ́ àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ orúkọ bàbá yìí tó o bá ti tẹ̀lé mọ́mọ́ àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ orúkọ wọn jáwó everywhere ni ta ló mọ̀ mí. Bàbá wa Ahmed Bola Ahmed Tinubu GCFR President Federal Republic of Nigeria Ramadan Kareem àwọn náà gbé packaging wá sínú ọ́fíìsì Kabisanra Media. Kabisanra Media à ń rí takuntakun iṣẹ́ tó ń ṣe ń túmọ̀ sí pé gbogbo ohun tó ní kálukú wa ń ṣe pátápátá láyé ń rí o. Bàbá wa Bola Ahmed Tinubu packaging yìí ti dé bí o ẹni ẹ fi rán jíṣẹ́ o. Allah Akbar. Kí ni ká tún fẹ́ sọ ná lẹ́yìn ká kàn máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Àwọn kan ń ronú wípé kó bàjẹ́ fún wa, àwọn kan ń ronú wípé kó tán fún wa, kódà àwọn kan ń ronú wípé a lè jẹ́ nǹkan kan. Ṣé bá àánú Ọlọ́run náà là ń rí gbà? Òun ló jẹ́ káwa náà ó máa rí bá a ti ń rí yìí o. Bàbá wa Bola Ahmed Tinubu 2027 inshallah. Ẹ gbàgbé ó ti ṣúọ́jù. Renewed hope. Kò sẹ́ni tí ó gbà kàtà lọ́wọ́ akitì. Kò sẹ́ni tí ó gbalé bàbá ọmọ lọ́wọ́ ọmọ. Ọmọ ológo ni bàbá wa Bola Ahmed Tinubu. Àwọn ọmọ ológo náà lè fi ṣẹ́ rán. Àwa ti gbà á o. Èyí bá wùn ẹ̀wù sọ. Wọ́n ti gbé e débí. Àtijọ́ tó ti ń ṣọ̀tẹ̀ ṣé wọ́n gbé dọ́dọ̀ ẹ̀. Ìyẹn ló fi máa mọ̀ pé àwọn èyí ń ṣọ lọ́tẹ̀. Àánú là ń rí gbà. Òdodo làwa ń sọ. Kabisanra Media àsífàbòsí. Bàbá wa Bola Ahmed Tinubu àdúrà tí máa ṣe fún yín ni wípé Ọlọ́run ò ní jẹ́ ìjábọ̀ o. Ẹ̀mí yín tó bẹ̀rẹ̀ ni ó parí ẹ̀ pẹ̀lú alhamdulillah. Eléyìí pọ̀ fa ìyìn tí ẹ̀ mọ́ bí tí ń ti bẹ̀rẹ̀. A máa dúpẹ́ náà nítorí pé níṣẹ̀mí ayé mi tí experience irú nǹkan báyìí rí kémi náà gba nǹkan president tó ti ṣẹlẹ̀ báyìí sí mi rí òun nígbà tí bàbá wa gọ́vnà Amosun tí wọ́n ń bẹ lórí ipò tí wọ́n wà ní gọ́vnà Ogun State. Ìgbà yẹn ni àwa náà ti gba packaging ìjọba rí, àmọ́ láti ìgbà yẹn àárín packaging ìjọba gbà. Kọ́ndìdì sọ pé Kabisanra ìwọ ló ní, company yẹn ló ní, station yẹn ló ní, page yẹn ló ní. First time in history. Àtúwá mu láti ibi kékeré. Kì í ṣe rẹ́ẹ̀pù ló gbé wá o. Kì í ṣe gọ́vnà ló gbé wá o. Kì í ṣe sẹ́nítọ̀ ló gbé wá o. Odindi President of Federal Republic of Nigeria. Ẹ máa polówó bàbá wa ìmọ̀ọ́mọ̀ àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ àtayá ọmọlẹ̀kìyàmọ̀ tì ní. Gbogbo ìwọ tó bá ní ẹ kí ló kọ́ ẹ ń bẹ̀ ọ̀rọ̀ mọ́mù Ògbómọ̀ṣọ́ yẹn rárá máa dá sí fi mí lẹ̀. Ìjọ tá àǹfààní ẹ̀ ó bà dé bí ó ti dín náà rèé. Bí kọ́lá fi gbà yìí. Bàbá wa ìmọ̀ọ́mọ̀ àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ nǹkan ò ní ṣàlàáfíà ẹ̀ ní jábọ̀ ẹ̀ fọkànbalẹ̀. Bàbá wa Bola Ahmed Tinubu àwa rèé o àwọn ọmọ yín rèé o àjù báyìí lọ o. Nígbà tí n bá tẹ̀ ní mi ìtẹ̀lé yín bá mi ẹ̀gbọ́n mi Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá ẹ̀yin ni wọ́n tẹ̀lé. Báwo làwa tá a wá jẹ́ ọmọ wọn, àwa tí wọ́n train, àwa tí à ń rí wọn pé ní táwa náà fẹ́ káwa náà máa jàjàgbara fún wọn èèyàn, káwa náà máa dúró. Báwo ni irú wa máa ṣe sọ pé àwa ní tẹ̀lé yín kò possible. Bàbá wa Bola Ahmed Tinubu nǹkan ò ní ṣàlàáfíà yín o. Pẹ́ẹ̀tì ẹ̀ mọ rírì iléeṣẹ́ Kabisanra Media náà. Eléyìí tọ́pẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Bàbá wa mọ́mọ́ àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́. Nídìí èsì mọ́ èsì ló ti ń fi rẹ̀ yìí.
ṣe báwọn ọmọ yín náà rèé lẹ́bùn tí ń wá ní ọ́fíìsì president of Nigeria sọ́dọ̀ ọrú tiwa kí ni ká wá sọ ti bàbá wa mọ́mọ́ àgbà l'Ògbómọ̀ṣọ́ aṣíwájú ọmọ ológo Ọlọ́run inú mi á máa dùn nígbà tí n bá kàn rántí orúkọ bàbá wa mọ́mọ́ àgbà l'Ògbómọ̀ṣọ́ inú mi á sì máa dùn ṣe rí gbogbo yìí tá à ń fèsì lọ́wọ́ yẹn a kàn ń fèsì ẹ̀ ni kò sí nǹkan kan yóò padà dálẹ̀ á padà ṣoríire náà ni kò sí tí ó padà ṣẹlẹ̀ sí wa. bàbá wa Bọ́lá Hameed Tinubu ń máa jẹ kínní ìlẹ́yọ̀ kọ̀ọ̀kan ni pàkéjì eléyìí lé o rice spaghetti macaroni sugar salt maggi mélòó mílíkì cooking oil tomato paste Kabisanra náà Allah akbar. bàbá Bọ́lá Hameed Tinubu ẹ fọkàn balẹ̀ kò sí ohun tí ó ṣe yín kò sì sí ohun tó ṣe bàbá wa mọ́mọ́ àgbà l'Ògbómọ̀ṣọ́. èmi máa ń sọ pé péèjì tèmi yìí bàbá wa mọ́mọ́ àgbà l'Ògbómọ̀ṣọ́ ni. so bàbá wa Bọ́lá Hameed Tinubu ẹ fọkàn balẹ̀ o nǹkan ò ní ṣàlàáfíà yín o wọ́n ti gbé e débí o èmi náà ti gbà o ìhùn ẹ̀ kò wí bóhùn ẹ̀ kò ní ẹnìkan alátẹnujẹ ni wá ìwọ tó ń ṣalátẹnujẹ ńkọ́ àsámọ̀ bíi tẹ́yìn náà bí lọ́ǹgì sí.